káàbọ̀ sórí ìkànnì wẹ́ fún ọbọ̀lẹ̀ fún dáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹ̀wọ̀n inú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ fún àkọ́ kẹfìdílé àbí kẹfìdílé nǹkan kẹ máa bá a ká lọ bọ́ itú pẹ́ẹ́pẹ́ àṣírí nínú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ wò ó tó bá yẹ pé gbà àkọ́kọ́ rí tẹ̀ ń darapọ̀ mọ́ kọ́ni ẹ bá wa subscribe kẹ like kẹ comment kẹ share ẹ lè máa jẹ́ àǹfààní kọ́ńtẹ́ǹtì nígbàkúgbà lórí ìkó ìtàbá filẹ̀ tẹ̀ ẹ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti ẹ wò ó láì fòpá pọ̀lọpọ̀lọ péjọ fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ ń kó. ní kíni kò séyàn tí ò mọgbọ́n ká fẹ́ ran sẹ́nu ká máa wá kiri bẹ́ẹ̀ ni ẹ lè pé adú ní ààfin fún wa àwa mọ gbogbo géèmù bó ṣe ń lọ kẹ́yìn gan tó bọ́ síta wípé kó wá sọ nǹkan ṣebí nǹkan tó sọ síta yìí ṣebí ẹ̀yin kidnapper tó wà ń bẹ̀ ẹ̀yin lẹ̀ ń sọ fún wípé kó sọ síta kó dẹ̀ sọ dáadáa àmọ́ gbogbo géèmù yẹn ẹ̀yin èèyàn mi ẹ tẹ̀lé mi kẹ́ wá wo fídíò yìí ẹ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu madam principal nǹkan tó ṣe lálàyé fún gbogbo ọmọ nàìjíríà kì í ṣe àwa yorùbá nìkan ẹ jẹ́ ká jọ wá gbọ́. Today makes it the 24th day that we have been in this place, and it seems that some people are making our problems to be complicated already. We were shown some print media where it was stated that these people that abducted us requested for release of some people. They requested for ₦1 million. They requested for Sharia to be entrenched in the country. These are not true. They are just trying to create problems for us. We have been here since. We have not been forced to worship in Islamic way. We have been left alone. They have not troubled us concerning that. They are not asking for Sharia law. They are not asking for money. The single thing they are asking for is the release of some of their people. I don't know why they are peddling this rumor to make it complicated for us. Please, we are just begging you, don't play politics with our lives. Nigerians, please help us to circulate this. Let it go viral. They are not asking for Sharia law. It is not true. They are not asking for weapons. They are not asking for money. All they want is the release of some people. And the government will negotiate with them and know those that they will release for them. I don't know why they are playing politics with our life. Please, Nigerians, our lives are in your hand. Help us make this go viral. Don't let the government deceive the whole world. They are not asking for Sharia. They are not asking for money. They are not asking for weapons. All they want is release of some of their people. Please, let everybody know about it. Ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ yìí yé àwa o bí kò yé yín ni ó yé èmi o ó yé mi dáadáa àbí kò yé dáadáa ni má tí ì jẹ́ kára ẹ gbọ́n jù kó tó conclude má rárá fi balẹ̀ ohun tá a fọn fún fèrè bí yorùbá ti máa sọ ohun ní fèrè mọ̀mọ́ principal tó sọ síta sì wá gbọ́ o ẹni tó wà lọ́gbà ẹ̀wọ̀n ni ó lọ̀rọ̀ yìí o kò mẹ́ni tó ṣe tòun níta o ṣe rí madam principal ẹ má bu o ẹ má ṣá o ẹ má gbéṣẹ́ pé o ẹ kúkú ti mọ̀ pé tó bá ti fẹ́ kán rìlíìsì fídíò kan sọ̀rọ̀ síta pẹ̀lú ọ̀pá níbi etí wọn báyìí ni ohun tá a bá dé fọ́ fún fèrè wọn ó ní fèrè wọn máa gbàgbé náà máa sọ jáde ẹ̀yin náà ẹ̀ jókòó kẹ́ lísì sí ọ̀rọ̀ tó ń sọ ẹni tó ń àtáàkì gọ́ọ̀mẹ̀ntì mọ̀mọ́ principal àtáàkì gọ́ọ̀mẹ̀ntì ìyẹn ló fi máa mọ̀ wípé àwọn kidnapper yẹn náà ń ṣiṣẹ́ yẹn kò wá tún ṣe kidnapper nìkan àwọn gúnmí ilẹ̀ yorùbá gúnmí ìwó gúnmí ògbómọ̀ṣọ́ gúnmí ọ̀yọ́ ẹ ti mọ̀ wọ́n sẹ́ẹ̀tì wọn ẹ ti mọ àwọn ṣẹ́yìn gúnmí ilẹ̀ yorùbá gúnmí ògbómọ̀ṣọ́ tó sọ wípé any state tí àwọn mùsùlùmí bá ti béèrè nǹkan tí ìjọba abẹ bá ti kùnà láti fi lé wọn lọ́wọ́ ní àlàáfíà ní ìrọ̀rùn ó ní ìlú yẹn o kò lè lálàáfíà ẹnu ẹ̀ náà dẹ̀ lọ yọ wáyé àti wípé gan kí ló dé tí gbogbo wọn tó ran ṣanṣanṣan mọ́ Ọ̀yọ́ state tá a bá wá sọ fún yín gbogbo bó ṣe lọ ẹ̀ nírọ́ ni definitely ìgboro ti dàrú nǹkan kan ti ń ṣẹlẹ̀ bí ìjọba ti ń kata tútù bọ àwọn ṣéígún ní ilẹ̀ yorùbá àwọn ni wọ́n sáré pé àwọn kidnapper tí wọ́n lọ tún kíní yìí sọ fún wọn pé kán tún sọ síta ká tún máa rún yẹn jẹ ẹ má jà fún ẹ má jà bílíìfù wọn o ẹ má ṣépè fún madam principal ẹ má bú ohun tó ń fọ fún fèrè wọn kó sọ síta ni nígbà tí màmá ń sọ wípé sí pé ìjọba wọn parọ́ mọ́ wọn kò tiẹ̀ tó ṣàwá mídíà nìkan ló tún parọ́ ẹ̀bẹ̀ láwa mídíà lẹ máa láàparọ́ so ìjọba ló tún parọ́ sí i mo fẹ́ kí àlàyé yẹn kó rárá fi balẹ̀ má jẹ́ kára ẹ máa gbóná jù má rárá fi balẹ̀ kó gbọ́ nǹkan kó já kó sí kó tó mọ̀ nǹkan tó máa decide. ó ní ìjọba kí ló dé tán parọ́ àwọn kidnapper demand fún 1 billion pé hàn so ṣe
Mákindé parọ́ nìyẹn o. Ọ̀rọ̀ yìí ti dojú rú. Ṣé ẹ rí àwọn ṣé Gumi ilẹ̀ Yorùbá wọ́n ti bàyé jẹ́ wọ́n ti bọ̀ mú sí jẹ́. Mo rí nírí wípé ọkàn tí wọn náà balẹ̀. Àwọn ni wọ́n sáré pé kidnapper. Mo lè bẹ́ẹ̀ tí ẹ̀wì tẹ́ anything pé ọmọ Yorùbá wà lára àwọn tó kidnapper. Ọmọ Yorùbá wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. So ṣé ìkan tí Madam Principal sọ sí pé gọ́vnà àbí ìgbà tí wọ́n kó wọn lọ kí ni nǹkan tí wọ́n kọ́kọ́ sọ wọ́n dìmáàdì fún gọ́vnà àbí nǹkan tá a gbọ́ takọ́ nìyẹn ni gbogbo pépà ló gbọ́. For your information Madam Principal tó bá padà jẹ́ kẹ́ rí fídíò wa kíní yẹn gbogbo ẹ̀yin ṣe Gumi ilẹ̀ Yorùbá ilẹ̀kùn ti mú yín lọ́wọ́ gbogbo àgbáyé ló mọ́nítọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kó ṣì dànù ọ̀rọ̀ yín yé wa àwámọ̀ ìpọ́nrún ti gboyún lójú yín gbogbo fídíò tá ì ṣe lọ́ọ̀láì agídí lẹ fi ṣe é bí gbogbo èèyàn mọ bó ṣe lọ èmi tí ì mọ nǹkankan. Àwọn ṣé Gumi tó wà níta àwọn ni wọ́n sáré lọ pé àwọn kidnapper yẹn tó ń sọ fún wọn nǹkan tó máa sọ fún Madam Principal kí Madam Principal kó sọ síta. Mo fẹ́ kó mọ bí géèmù yẹn ṣe lọ ẹ jẹ́ ká gbọ́mọ́ tinú wa ẹ má máa jẹ́ ká ṣe gọ́gọ́. Ibi tí ọ̀rọ̀ yẹn dé dúró nìyẹn. Ṣé ìgbà tí wọ́n kidnap wọn newly tán láwọn káwọn tó tẹ̀ tó béèrè fún anything àwọn kọ́kọ́ fẹ́ bá gọ́vnà sọ̀rọ̀ ṣé irọ́ náà tún nìyẹn. Ìgbà tí wọ́n àbálọ àbábọ̀ tí a padà gbọ́ ta wípé wọ́n dìmáàdì fún 1 billion ṣé wọn kì í dìmáàdì fún wọ́n dìmáàdì fún ọ̀pá nátrúró kódà wọ́n dìmáàdì fún oúnjẹ ìyẹn náà irọ́ tó ní àbí paríparí ẹ̀ ó wá ní ṣàríà tó ń sọ yẹn àwọn kidnapper dìmáàdì fún ọ ṣé ti rí wípé àṣírí ti tú wípé gbogbo àwọn ṣé Gumi ilẹ̀ Yorùbá fanatiki àwọn Gumi Ìwó àwọn Gumi Ògbómọ̀ṣọ́ àwọn Gumi Ọ̀yọ́ wọ́n ti sáré ṣe meeting wọ́n rí wípé wọ́n ti cast. Àjẹtúkẹ́ lánàá ọmọ àjẹkẹ́ lánàá ọmọ tún kú lẹ́nu. Ebi àná lánàá ìlà ìrí tí àwọn League of Islamic Clerics ní Ọ̀yọ́ State tẹ́ rìlíìsì kọ́kọ́ tẹ́ ní pé ẹ̀yin o ẹ ò lọ́wọ́ sí pé gbogbo nǹkan tó dìmáàdì o sharia of it o ẹ ò support o àti everything tó dìmáàdì. Àwọn kan tó ṣe wá díẹ̀ ni tí Madam Principal wá sọ nǹkan tẹ́ you understand. Egu àti irọ́ tún ti wọlé èyàn àti irọ́ tún ti jáde ẹ̀yin Gumi ilẹ̀ Yorùbá àwọn ọmọ ìpàrọ̀ ti gbójú lójú yín ẹ jẹ́ padà lọ́tún mí ti ṣe erélẹ̀ yóò ti cast kì í ṣe Áfíríkà nìkan ló ń wò all over the world ní ayé yín ti bàjẹ́ àṣírí yín ò bò àwọn ni wọ́n padà lọ sọ fáwọn kidnapper kí wọ́n sọ wípé irọ́ ni wọ́n dìmáàdì fún kinní yẹn so ìjọba ló tún parọ́ kò tún ṣe mídíà ṣe tí ìdè bí ó ṣe ń lọ iṣẹ́ ìmọ̀ wípé mo sọ lánàá mo ní starting la máa ń ní àánú continuity ẹjọ́ ẹ̀yin ìran Yorùbá ẹjọ́ ẹ ṣàánú ayé ẹjọ́ ṣe rí gbogbo tension yẹn bó ṣe lọ ẹ má jẹ́ kó lọlẹ̀ ẹ má jẹ́ kó reduce ṣe rí state government àti federal wọ́n mọ̀ wípé àwa Nàìjíríà starting la ní a kì í ní continuity wọ́n ti mọ̀ ẹ́ pé tá a bá máa pariwo 1 week àá sí ni ẹ má jẹ́ àárín lẹ́ǹtì ẹjọ́ àmà ṣe kí nìyẹn lọ ẹjọ́ àmà ṣe lọ ẹ̀yin abiyamú tọmọ yín wà bí gbogbo èèyàn bá ti ẹ̀kọ́ tán láwọn ò ṣe rally àbí protest mọ́ ẹ̀yin tọmọ yín wà bẹ́ẹ̀ ẹ ti gbà fọlọ́ náà nìyẹn torí ẹ̀yin tọmọ yín wà bẹ́ẹ̀ àtẹ̀yìn tíyàwó yín àtọkọ yín wà bẹ́ẹ̀ ẹ má para iwájú governor's office kẹ́ máa ṣe fídíò left right center kẹ́ bara jẹ́ ẹ̀yin náà ti dákẹ́ ẹ ti rọra sí ni ìgbà tí wọ́n ti wá bá yín ẹ ti gbà fọlọ́run ojúgbà mi ti fún family yín ojúgbà mi ti fún yín nǹkan ti ṣe yín ẹ ti yá sáré gbà fọlọ́run nìyẹn ó dà ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ọ̀rọ̀ yẹn ti dojú tẹ̀lé mi tí wọ́n gbọ́ fídíò. Ṣègbó ya wèrè Ṣègbó ti gbowó lọ́wọ́ tí ní gbogbo aláwọ̀ jẹ́ fídíò. Kí ni jẹ́rí sí ẹgbẹ́ tí olóyè Ṣègbó ya wèrè Ṣègbó ya wèrè ṣé ó ṣẹ̀ṣẹ̀ kó máa béèrè permission lọ́wọ́ ẹnìkan tó bá ní nǹkan ṣe ṣáṣẹ̀ṣẹ̀ máa béèrè permission ìgbà tó jìjà gbára láyé Buhari ṣó gba permission lọ́wọ́ anybody gbọ́dọ̀ ní pé ó ti gbẹ̀gúnjẹ lọ́wọ́ Tinubu ó ti gbàgbọ́dẹ ó tẹ̀lé sọ pé ó fẹ́ máa ṣe ìlú ẹkùn ẹnìkan ó yàwé Sunday Igboho. ẹ má bínú ẹ rí i pé lórí ọ̀rọ̀ Sunday Igboho tẹ̀sán ẹ rí i pé àwọn ọ̀dọ́lọ́gbà sọ pé ẹni ìdọ̀dé bá ní pẹ̀lẹ́ lọ́kùnrin ẹ rí i pé ti Sunday Igboho nígbà tí wọ́n mú gbà náà ẹ̀wọ̀n òjọ́lé gbogbo bá ṣe fìtínà rẹ̀ lọ́tún ló sì gbà náà ìlú omi tó fi pé bóyá tó ń gbàṣẹ ìní mo fi wò pé pẹ̀lú tẹ́ ẹ sọ pé. ẹ ṣe tí ọmọ Sunday Igboho bá wà ní ẹ̀ṣá gbàṣẹ ìbéèrè nìyẹn tí ọmọ Sunday Igboho bá wà nínú tó yẹn ṣó máa dúró kán fún láṣẹ kó tó lọ bẹ̀ ẹ jẹ́ mi lónà
Sunday Igboho ya wèrè Sunday Igboho ti gbowó lọ́wọ́ Tinubu gbogbo aláwọ̀ géèmù tó ń play tó bá jẹ́ pé kò gbowó ni kò nídìí àti ṣẹ̀ṣẹ̀ máa béèrè permission á ti wọ igbó yẹn á ti lé wọn dànù ẹmọdún láti sọ ni nígbà tí bandits ti ń dààmú wọn ní Ọ̀wọ̀ tán lọ sí Ọ̀wọ̀ 2 years ago tán lọ attack church náà ti ń pè Sunday Igboho pé kọ́lé àwọn èèyàn tó ń pọ̀ gbọ́dọ̀ kán dáwọn bíbí ó sọ pé òun fẹ́ máa gbàṣẹ àṣẹ wèrè wo ó wá di pé wọ́n ń gbowó fún ẹ ó ṣẹ̀ṣẹ̀ sọ pé ìlú ẹ̀kọ́ kan kíní kan ó nídìí gbogbo yẹn náà ó ṣe kó àwọn Àmọ̀tẹ́kùn ìjọ ní àkọọ́dù south west kó o nídìí wọn kẹ́ kó mandate government kó ra good weapon ẹ kó wọn kó ẹ má lọ sójà ti gbàgbọ́dé gbogbo àwọn sójà wa tẹ̀ wò yẹn 80% wọn ni Boko Haram 80% wọn ni terrorist torí gbogbo àwọn tí wọ́n mú lọ́rì ní ìsèpadà sáàrin ìlú náà ló padà di sójà are you getting me lọ́dà ẹ kó Àmọ̀tẹ́kùn ìgbò south west ẹ lé wọn tàbí títí lọ ìgboro lọ Ìlọrin lọ Oǹdó lọ Èkìtì bóyá ẹ gbọ́ ní àná wọ́n tún kì í bí àpòdìdí etí pàṣẹjà ní Àdó ṣé ìwà orí ẹ̀ ṣe gbọ́ ní last week wọ́n kì í ní àpò àmì jẹ́nẹ́rà àtìyàwó ẹ̀ nípa ìdí ṣe gbọ́ àmì jẹ́nẹ́rà ṣàṣẹrẹ ni ṣàwọn tó ṣẹlẹ̀ ni reality nìkan tó wà bí lọ before you know it wọ́n máa kidnap anybody problem tó gẹ̀ẹ́sẹ̀ wá ní pé tọ́lá ń mú ọkùnrin gbé ní ó máa pa àdásùn ìdí tó fi pàtíṣẹ̀ oríire yẹn nìyẹn torí pé ó jẹ́ ọkùnrin wọ́n mọ̀ pé ó lè fẹ́ máa yìí àkàrà ó lè fẹ́ máa tẹ́tí àwọn ìwọ̀ obìnrin náà máa ń tó àwọn ọmọdé ẹjẹ́ tó wá táwọn ìwọ̀ ìsìn bíi tó mú mi ní ilẹ̀ yàgò sí lórí bí àbánilé yẹn kẹlẹ arúgbó jẹ gbèsè ta ni ó san pa ẹjọ́ kí ni Ìgbòho rà lọ́wọ́ gbogbo èèyàn ọmọ kóòtù àjíire ìlú Yorùbá tá a bá tún sọ lọ tá a sọ bọ́ sí àwọn ọmọ Yorùbá kan ní àwọn nọdẹ́nà tán àwọn Fúlàní tán ti pẹ́lẹ̀ Yorùbá àwọn náà àtàkì Ìgbòho ẹjọ́ ṣé eléyìí jọ Fúlàní lọ́tún tí ṣé ẹ rí olórí burúkú ọmọ àlè ọmọ ìrankíran bẹ́yìn bá mọ̀rọ̀ kọ̀rọ̀ sọ àwa fún yín jẹ dáadáa èmi ọmọ tẹlomi lọ́dọ̀ ti tèmi èpè ní máa fi pa yín tọpọlọ yín fi máa fi pé ẹ máa wo lórí burúkú ọmọ má ṣàǹfààní ọmọ pọ̀ bí ọ̀sìn ìyá àti bàbá tó bẹ́lẹ̀ ti fi díjọ́ náà dára kí ló ń wí ṣé o mọ̀ wípé ìfun bàbá ẹ̀ àti ìyálàjẹ́ ẹ̀ ló jájẹ ni ìfun ìyá àti bàbá ẹ̀ ló jájẹ olóṣè fi ìdí tó fi ń ronú torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ olórí burúkú orí gọlọṣọ ẹ wọ ọmọkùnrin bó ṣe rí gọlọtọ ó wá sunkún ó képe bo ọkùnrin gọlọtọ ẹgbẹ́ ayé yín ti bàjẹ́ aláyé yín ti bàjẹ́ ti ṣòfò ṣe ráyé yín so Ìgbòho ní pírọ́blẹ̀mù yín òun ló kidnap àwọn èèyàn bí láti 20 kí ni Ìgbòho ti bá wa dá sí situation ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ńlẹ̀ kóòtù àjíire tí ṣífi Ìgbòho ti ń pariwo ní ìgbà tí Ìgbòho pariwo tó ń jà on your behalf tó ń jà wípé kọ́ má bàa wá sọ orí yín kalẹ̀ lọ́rùn yín sìn tó ń jà wípé kí wọ́n má bàa kó yín lọ́mọ lọ torí ajá ló ti ń gbé yín lọ́mọ lọ ìbátan bá ń gbàjẹ́ òní gbé wa lọ́mọ lọ ajá ti ń gbé yín lọ́mọ lọ àwọn tí wọ́n kó lọ́mọ lọ́gọ́ ara wọn ti balẹ̀ wọ́n ti minus ẹ̀ lọ́kàn tiwọn torí àgbọ̀n kankan látọ̀dọ̀ wọn mọ́ wọ́n kàn tẹ̀ ti gbà pé àwọn ti ṣòfò àwọn ọmọ yẹn àbí torí àgbọ̀n kankan látọ̀dọ̀ wọn. báwo ló ṣe wá kan Ìgbòho tí gbogbo yín wá pariwo Ìgbòho ṣé ìṣẹ̀dá Ìgbòho fẹ́ fìyà jẹ yín ni. wọ́n dẹ̀ ti sọ o wọ́n léèyàn tó bá fi ìfẹ́ hàn sí ìran kóòtù àjíire ìran Yorùbá ó ní Yorùbá máa ń gbógun tí kí ló wá lè tẹ́lẹ̀ ṣe fẹ́ jẹ́ òkun ẹ̀mí ọmọkùnrin yìí nítorí Ọlọ́run ṣé wọn kì í ní ìfẹ́ ìran èèyàn lọmọkùnrin yìí nífẹ̀ẹ́ yín nítorí Ọlọ́run ẹ̀yin olórí burúkú ọmọ àlè má ṣàǹfààní ọmọ ìrankíran ẹ bá mi béèrè lọ́wọ́ olórí burúkú ọmọ àlè tó ní Ìgbòho ti gbowó lọ́wọ́ bàbá Tinubu tí ò bá jẹ́ wípé ó ti gbowó ṣé ó yẹ kó dúró kó gba ààyè lọ́wọ́ ìjọba kó tó wọgbó àrà ló máa pa ìyá àti bàbá ẹ̀ ajá ló máa jẹ́ ní òní kú síbi táṣọ tiẹ̀ wà ẹ̀pẹ̀ ló máa pa yín ẹ bá mi wọn lépè kí ni gbogbo orí burúkú yìí náà ní 2023 láti 2018 lèmi ti ń ṣiṣẹ́ tèmi ọ̀ṣà ní 2020 àbí 2021 ni wọ́n lọ bọ́ sílé nítorí ìjà tó ń jà fún ìran Yorùbá àbí wọ́n sọ wípé torí bísínẹ́sì tó ṣe làwọn ọlọ́pàá ṣe gbé amọ̀tà tó lọ sílé ẹ̀ tó fẹ́ dáná sun tó fẹ́ pamọ́lé ṣé kò ṣe ìjà ẹ̀yin Yorùbá yìí náà ló ń jà ṣé gbogbo yín ò máa sọ wípé ó pápá kọ́tà ẹ̀ tó kú ìgbà tọ́lọ́run òjòjọ́ yín tó nílé òjò yín kò fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ fún yín ká ló ta ọmọ yẹn ti kú nígbà yẹn
ẹ wá máa sọ Ìgbòho dẹ̀ sọ o kánọ́mọ̀ kan ti gbọ́ sí lẹ́nu ọ̀ọ́bì yín ọlọ́run ò jẹ́ ká ẹ rí ìtàn orí burúkú pa lórí ayé ẹ̀ ọlọ́run ti bà ti ní jẹ́. ẹni ẹ̀ránṣẹ́ owó ló ń wá ó fẹ́ lu wúgẹ́ẹ̀tì ni attention seeker ni wá. ok àtúnwá wọ 2026 pé ok ọ̀rọ̀ ti wá tún ti change ìlú ti yí orí ti change báyìí báwo ni ká ṣe wá rìnrìn ó dẹ̀ wá gba freedom tó bá lọ bẹ bàbá Tinubu tí Tinubu bá lòwò fún freedom olórí burúkú ìyá àmẹyẹ tó ṣúrí látijọ́ ta tẹ́ pariwo ilẹ̀ Yorùbá látijọ́ ta tẹ́ ń ṣoríṣiríṣi tí Ìgbòho tó ti fi ikú lé ẹ̀mí ẹ̀kiri tó ń sàṣálá káàkiri àgbáyé nítorí ẹ̀mí ìran Yorùbá kò ṣe torí fámìlì ara ẹ̀ ní bísínẹ́sì torí ẹ̀yìn Yorùbá yìí náà. ǹjẹ́ ìgbúrò ọmọkùnrin olórí burúkú tó bọ́ síta pé ẹ fọmọkùnrin yìí lọ́rùn lẹ̀ ṣe bí ìran Yorùbá ló ń jà fún mélòó la rí nínú yín. tó bá wá sọ wípé ó ti gbowó gbogbo yín tẹ wá sọ wípé Ìgbòho ti gbowó lọ́wọ́ Tinubu níbi tá a bá dé yes ẹ wo bàbá ọlọ́dọọdẹ ẹ má pín dọ́dọ̀ Ìgbòho nìkan torí wọ́n lẹ ti pín débẹ̀ èmi mọ̀ pé Ìgbòho gbà kankan lọ́wọ́ yín bàbá wa sọ wípé owó yẹn náà ní nǹkan tó ṣẹlẹ̀ bàbá ẹ bá wa bójú wọn jẹ́ àwa fẹ́ gbà ní kọ́lọ́fín ẹ fi ṣe ní gbangba ẹ ká owó ìfún wa ẹ gbé kínní ìwà àwa lọ́kàn ṣebí gbogbo wọn gbà ní last year ayé ìyá yóò ní dáa. ìgbà tí Ìbà Gàníyù Ìgè Adams tó ń gbowó lọ́tún lọ́sìn ní ìgbà tó ń dún nínú Nàìjíríà nílẹ̀ Yorùbá ṣé nìyẹn tọ̀ ni Ìgbòho tí ẹ ti gbowó ẹ ti ń sunkún ó ṣáàbí tá a bá dé tẹ́ ẹ̀ bá wá ṣọ̀nà owó èyèmí gan wá fìkanra mọ́ yín ìjà tèmi àti yín ló máa le jù lọ́la. àbí ẹ̀ máa wú àwọn ọmọ àlè ọmọ ìrankíran kí ló dé adúró fún Yorùbá ní 2023 kí bàbá má lọ bẹ̀ ẹ lọ́ máa lè ní wá 2026 ẹ tún wá dá tún sọ́pọ́tì bàbá ẹ tún níṣẹ́ la gbowó ẹ kò yẹ kó béèrè ìyọ̀ǹda lọ́wọ́ gọ́fúmẹ̀ntì ó yẹ kó kàn déédéé wọgbó lọ ní ìbá wa béèrè lọ́wọ́ olórí burúkú ọmọ ìrankíran tó rẹpẹsẹ̀ntì ẹbí òfò tó ti wá àtàwọn òbí òṣì tó bí wípé kí lòun dúró ṣe nígbà tó mọ̀ pé ò ní ìdí ìyọ̀ǹda lọ́dọ̀ gọ́fúmẹ̀ntì ṣé tí ẹ bàjẹ́ tó lè wọnú igbó lọ ni kó lọ kó àwọn yẹn wá ṣé orí bàbá tiẹ̀ burú ni ẹ bá mi mú fídíò ẹ tẹ́ bá mẹni tó sọ̀rọ̀ yẹn ẹ bá mi mú fídíò ẹ kó dọ́dọ̀ ẹ̀ ṣé ayé bàbá tiẹ̀ ti bàjẹ́ lẹ̀ Yorùbá ní ṣé kú ti pa bàbá ẹ̀ ni àti yàrá ìjà ẹ̀ àtàwọn ẹgbẹ́ àtìyàwó àtàwọn ọmọ ẹ̀ ṣé ìran yín ti ṣòfò dànù láyé ni tó fi jẹ́ wípé Ìgbòho ló fẹ́ tì pé kó lu wọnú igbó kó má gbàṣẹ lọ́wọ́ anybody ó ṣe lọ fọkùn sí lọ́rùn kó máa wọ wọnú igbó olóbùkú ó jókòó sí gbòòrò ó ṣáná sí kámẹ́rà fóònù òfò tó gbé dání ó ń sọ Ìgbòho àláyé yín ti bàjẹ́ ẹ bá mi fún lépè ibẹ̀ ní kọ́kọ́ látún tó tẹ̀lé níwájú. Àrólé Oòduà Ọba Adéyẹyè Ẹniìtàn appeal to all traditionalists to do needful to curb the madness of the bandits in the country. He appealed to all babalawos across Nigeria to help the present situation to curb the madness, the spread of the kidnapping in the country. The Ooni of Ife said it is enough is enough for the banditry in the country. He commends the President of the nation, President of Nigeria, the President Bola Ahmed Tinubu for his efforts to curb the madness and the spread of the kidnapping and banditry in Nigeria. We now have the all Arabas, the Oluwos and the all Ifatipotis to do the needful to curb the present spread of the madness of the banditry in Nigeria. Ìwọ tó máa ń kóra, ìwọ tó ní ìṣubú lọ́wọ́, ìwọ ìṣubú olúgbó, gbogbo àwọn àdìgbò yẹn wà. Ọdún tuntun náà ṣe yìí, ẹ̀dọ̀ ẹgbẹ́ gbogbo àwọn fífi tó pa ní pọ̀. Ọ̀rẹ́ yóò sọ̀rọ̀ kékeré o, ẹ̀dọ̀ ọkọ̀ sọ̀rọ̀ ẹ̀rí o. The Ooni of Ife recited his commitment to curb the madness of kidnapping
and Boko Haram that has been spreading across the country, he appealed to the traditionalists to come out with the wisdom of old to curb the spread of the present manage. Ẹ padà sí ọmọ àjẹkọ májèwé àbí àpèyàn àbí ọlọ́sà àjòjì àtẹ gírígírí ọ̀rọ̀ ń bọ̀ àgbà òṣùgbọ́n ń gorí àpèrè mọ́lẹ̀ pàmọ́lẹ̀ ṣe padà sí. lẹ́ẹ̀kan sí níbikíbi tí ẹ lè ti máa wo ìkànnì BBC News Yorùbá káàkiri àgbáyé. Ìlú Abẹ́òkúta ni a wà yìí. Agbègbè yìí ni wọ́n ń pè ní Ìkèrèkú. Ìyẹn níbi tí Olúmọ Ẹ̀gbá tí ó sọlẹ̀ sí. Àwọn wọ̀nyí tí ẹ̀ ń wò lójú ìran yìí ni àwọn oníṣẹ̀ṣe ní obìnrin nílẹ̀ Ẹ̀gbá. Kí Elédùmarè ó fún ọdún kan àtàgbára ojúkò ráàyè gbogbo àwọn ẹni bí wọ́n fẹ́ bàjẹ́ Nàìjíríà Elédùmarè kó bá wa sọ̀rọ̀ sọ́ọ̀ àṣẹ ìpàdé kó má làpá ayé wa làpá sí ìlú Ẹ̀gbá náà ò ní bàjẹ́ ìlú Ìlà ò ní bàjẹ́ ìlú Èkó ò ní bàjẹ́ ìlú wà nínú Nàìjíríà pátápátá arójú aláyè láti wákàtí ẹ̀yà èkó akéde kó bá ti wájà lọ́wọ́ àtọ́wà lẹ́nu ìtawà jẹ́ àtọ́mọ́tọ́ méje lẹ́yìn mákàwé ìwọ̀jà sí Yorùbá kúkú pé ó ní ẹni bá kú ní kù bẹ́ẹ̀ là ń bàjẹ́ yín. Ìṣẹ̀ṣẹ̀ ló kù wá kú báyìí. Ẹ ṣe gan ni ẹkú àgbàlẹ̀ wáyé o àmọ̀rẹ́. Ìṣẹ̀ṣẹ̀ lẹ̀ Yorùbá ẹ ṣe gan ni ẹkú àgbàlẹ̀ wáyé o àmọ̀rẹ́. Tó o bá ti sọ pé mo ń sàsọdùn àsàsọjọ́ àmọ́ wà á rí i pé láti ìgbà tọ́rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ ọmọ oníṣẹ̀ṣe nìkan ládé tó dúró tọ̀tọ̀tọ̀ kẹrẹ àwọn ológun kú ṣe gún ní ilẹ̀ Yorùbá orí social media láti rí wọn tó ti mẹ́kì fídíò wọn ti di blogger. Iṣẹ́ tó yẹ kán mú ṣe kán bọ́ sí gbòòrò the same ṣe ikú mi Mufti Ìwó ó ti gbàgbé bí mo ṣe ìwọ́de tó kún àwọn ọmọlé kéwú tó kún wọn jọ tó lídìí ìwọ́de wọ́ọ́rọ́wọ́ fún Palestine tó ṣe free Palestine ṣùgbọ́n wọn ò lè ṣe fún ilẹ̀ bàbá wọn. Ó ń ṣe free Palestine àbí freedom fún Palestine ṣùgbọ́n ó ń wá wọ́n sí ogun kan máa bọ̀ kó wá kógun ja ìlú òun ṣẹ̀rí wọ́n ti yá wọlé ẹ̀dẹ̀rù wí pọpọlọ wọn ṣì pé ìwọ tó bá wá jẹ́ ọmọ òríjìnà ọmọ kó tó ajíire ilẹ̀ Yorùbá wà á mọ̀ wípé àsìkò yìí ọ̀rọ̀ ẹ̀sìn kan ló bá wa bá a ṣe máa survive tẹ́mi wá dé tá gbélé ayé òun ló kù wá kù sí ṣe ti rí gbà lè jàjẹ̀ sí ṣẹ́ mo pariwo títí ṣe wá rí èso ọtí mẹ́wọ́n ní àwọn nọ́gbà wá o àwọn nọ́dírí bọ́ọ̀ tí ẹ̀ rí nǹkan kan ṣe àwọn ilé tá à ń rí ara ẹ̀ náà ni ẹ̀jẹ̀ àdúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú tó wò ṣe àwọn ọlọ́pàá ló rí wa tó ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ti ẹ̀ rí wa ṣẹ̀gbọ́n àwọn nìkan ni bàbá òní ló bọ́ síta ìlà ìsìn ló ní kí gbogbo àwọn oníṣẹ̀ṣe pátápátá ó ti yá oníkálukú ẹni tó gbogbo tó ní kálukú bá ní kó bẹ̀rẹ̀ sí ní sá á sì jẹ́ fún yín ewé á jẹ́ àìsàn á jẹ́ èkó á jẹ́ bẹ́ẹ̀ bá ń pè ní ẹ̀kan á máa dún fún yín nígbà ìgbà gbogbo kọ́ọ̀hún tá ẹ bá dé àṣẹ́gun fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá àṣẹṣe àgbà ètùtù yín àgbà kò ní jóná. ẹ wo àwọn obìnrin olóríire
àwọn abiyamọ lélẹ́yìí yàtọ̀ fábíyágbá àwọn abiyamọ bọ̀já bọ̀rọ̀gbọ́rọ̀ kì í ṣe ẹ̀gbá náà ti kó àwọn èèyàn ẹ wo bí àwọn ìyá yẹn ṣe bọ́ síta wọ́n ti lọ sin nǹkan tí wọ́n gbàgbọ́ nínú ẹ̀ ẹ wo bí wọ́n ti máa ṣọ tí wọ́n ṣe lọ ṣe oríṣiríṣi ń bẹ̀ ẹ wo àwọn kan náà ẹ wo àwọn bàbá yẹn ẹ wo bàbá ọ̀nà ẹ wo gbogbo àwọn oríṣiríṣi káàkiri ilẹ̀ Yorùbá gbogbo àwọn oníṣẹ̀ṣe larí tó tú yáyá ohun tó oníkálukú wọn mọ̀ ọ́n ṣe oníkálukú ń bọ̀ pray for Nigeria ìdí Oyedepo Kúmúyì ìwà ọ̀dà ẹgbẹ́ ìjà wà láàrin bàbá Oyedepo ọ̀dà ẹgbẹ́ ìjà wà láàrin bàbá Adébóyè tí bàbá ti rẹ̀ oníbẹ̀ fún mi wà á nọ́tìsì pé ọ̀dà ẹ̀pá ti gbàtọ̀ ti jẹ pírẹ́sídẹ́ǹtì ṣèbí rìdíìmù ọ̀hún rẹ̀ mi Tinubu ọ̀dà ẹ̀ní pásítọ̀ nínú ṣùgbọ́n lòun rẹ̀ mi sọ nígbà tó di pírẹ́sídẹ́ǹtì ó ní muslim ticket ó create ọ̀tá fún wọn ní gbogbo àwọn christendom tó ń jọ ń ṣe papọ̀ ní gbogbo wọn lọ́kẹ̀yìn sí. bàbá Adébóyè náà wà mẹ́rin torí mo rí pé ẹ máa fọ̀rọ̀ ní ayé lẹ́gbẹ̀ẹ́ bàbá Adébóyè gan òun lè ná ọ̀rọ̀ yẹn straight fún mi láti advice ní wọn máa congratulate wọn. àgbẹ̀tí ìlú bí mọ̀mọ́ rẹ̀ mi dúró púpọ̀ encourage àwọn òbí ó ti ẹ̀dá wọn ti pín orúkọ wọn ti gbé orí yẹn mọ́wọ́ bàbá Tinubu Ọ̀yọ́ mandate we shall stand gẹ́gẹ́gẹ́gẹ́ Bọ́lá Ọ̀yọ́ mandate we shall stand tìyàwó kọ́ na your mama be the same na their mama be the same ẹ pẹ̀lẹ́ ọtọ́kọ̀ àtìyàwó oníkálukú tí ẹ ti wá fi méjèèjì ti fi rọ́pò national card èèyàn mélòó ló mọ̀ ọ́ ojú tì yín gbogbo ẹ̀yin ṣe igúnmi ilẹ̀ kóòtù àjíire ilẹ̀ Yorùbá ẹ̀yin League of Imam lọ́yọ̀ọ́ ẹ̀kọ́ kìíní síta online ẹ̀yin o gbogbo nǹkan tí àwọn kidnapper dìmáàdì ẹ fagilé including sharia lọ́wọ́ sí ògbúdọ̀ ṣẹlẹ̀ but they forbid you tó ti pọ̀jù fún yín ẹ̀yin tẹ́ lè ṣe freedom for Palestine tẹ́ lè jà fún Iran abẹ́yìn ọmọ bẹ́ẹ̀ ṣe múra ní ìgbà Iran tí Israel àti US tí wọ́n kó fún Iran ìgbà Ayatollah gbogbo yín mà lẹ múra gbogbo state tẹ́lẹ̀ fẹ́ ṣe ẹ fẹ́ wọ́de wọn máa gbà fún yín mà ní so ìlú tẹ́ ẹ̀ gbé tí kò sí nǹkan ẹyọ kan tẹ́ ẹ̀ ń gé níbẹ̀ ẹ̀ ń ṣe ìwọ́de fún wọn ìlú títí yín gangan ọmọ ibi tán forí yín sọlẹ̀ sí ọmọ àlẹ́ pọ̀ láàrin yín ṣáà ní gbogbo ẹ̀yin mùsùlùmí Ọ̀yọ́ ẹ lè wọ́de wọ́rọ́wọ́ shame on all of you ẹ̀yin Christian àárí kankan bó tẹ̀ jẹ́ èèyàn ní white garment ẹ bọ́ síta kẹ́ ṣe wọ́de wọ́rọ́wọ́ fún peace kó rìn ìgbà tó yẹ páàrí yín òtò ìjà lẹ máa ń bára yín jà gbogbo ìgbà nǹkan ti ṣe lọ́rọ̀ kan ṣá àti Christian àti mùsùlùmí ẹ ṣe disappoint ilẹ̀ Yorùbá onílẹ̀ tó fún ẹ èmi ò mọ̀ bóyá ń ṣe nǹkan ìwọ ló yé o abẹ́yìn ò nọ́tìsì pé onílẹ̀ ń jà fúnra ẹ̀ ní báyìí onílẹ̀ ló ń jà fúnra lára ẹ̀ ó ń jẹ́ kí gbogbo nǹkan tí kò yé wọn ó ti yé everybody tó bá ní ilẹ̀ Yorùbá irọ́ ni igbá ni abáṣọ ẹgbẹ́ ìṣẹ̀ṣẹ̀ ló dálẹ̀ Yorùbá ẹ̀ ní irọ́ ṣé kò tó bẹ́ẹ̀ ṣé gbàgbé òdẹ́kùn kedere òwe ẹ̀ tí ó tún ní ìdíkà tó sọ fẹ́lẹ́ òmí mọ́ pé ìṣẹ̀ṣẹ̀ ló ní ilẹ̀ kóòtù àjíire ilẹ̀ Yorùbá àti kóòtù ló ní ìṣẹ̀ṣẹ̀ we are one àríbi tira wa sí tó mú dé kí àjálù dé ní ti tó bá lọ lódì ìṣẹ̀ṣẹ̀ ìnìkan la rí all night dry fast orí irun wọ́n disappoint ọlọ́run ìjọba disappoint ṣùgbọ́n orúkọ tèmi ò yí padà Yèyé Dáràpọ̀ owó ẹ̀ náà kò ṣe jẹ́ kó ọlọ́run bẹ̀ gbàgbé ọlọ́run bẹ̀ ó wà ní òkun ayé you see gbogbo àwọn ilé tó wà káàkiri tó ń jẹ ẹ̀tọ́ jẹ lásán tó o bá ti gbọ́ ọlọ́run ní òkun ayé tó accept ẹ̀ wàá mú ojú ẹ̀ àlà wàá rí nǹkan tí kò yẹ kó rí wà á gbọ́ ọlọ́run láàyè òun ni àwọn ilé ṣe ń tàn ẹ̀ torí pé you are blind spiritually òun náà ṣe lè rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kó rí orúkọ tèmi ò yí padà Yèyé Dáràpọ̀ owó ẹ̀ kó akéde Oòduà àwọn òun ni mo jẹ́ wọ́n gbàgbé láti bá mi ṣe ètò support my brand ní leadership wọ́n gbàgbé láti drop comment ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ó bọ̀ jẹ́ tì